ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ó ti délẹ̀ báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ àwa mọ nǹkan táwọn ará bíi fẹ́ o, bóyá àwọn muslim ticket agenda wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ o, àbí wọ́n ti ní pé kọ́kàn máa pa àwọn Christiani lọ́wọ́ yìí, àfikọ́ lọ́n ṣàánú wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ eléyìí ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní àwọn agbésùnmọ̀mí àwọn Christiani dẹ̀ lọ́n bẹ̀rẹ̀ sí ní pa báyìí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn Christian báyìí látàrí wípé wọ́n ṣàfẹ́ gba ìlú, kò wá yé wa mọ́. Ẹ máa dá àwọn agbègbè kan, ẹ máa rí wọ́n kàn ń pa àwọn èèyàn lọ, bó jẹ́ Christian ni o, bó jẹ́ Muslim ni o, pípa ni. Ṣùgbọ́n eléyìí sìn wọ́n láwọn Christian wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pa, wọ́n ti pa Christian 10 báyìí lórí ìròyìn tí ó ń dé bá wa. Àwọn tó ń ṣiṣẹ́ yìí, àwọn tó ń ṣiṣẹ́ láabi yìí, àfi Ọlọ́run nìkan ló máa gbà wá ní ọwọ́ wọn. Àmọ́ bíi tí wọ́n ti wá, àmọ́ nǹkan tí wọ́n fẹ́, tí wọ́n ṣàní wípé kán ṣáà máa pa àwọn èèyàn lọ. Lọ́wọ́ ìpẹ̀lú ìròyìn tó ń dé bá, wọ́n ní armed militias block passengers vehicles, isolate and then slaughter Christians. Pastor ilé ìjọsìn yẹn òun ló sọ eléyìí, àfikọ́ lọ́ọ́ máa ṣọ́ wa. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ́ o. Ẹ jẹ́ máa kàkẹ́ ẹ máa gbọ́ bó ṣe ń lọ, àfikẹ́lẹ́dùà máa ṣọ́ wa ni. A pastor serving in the Fan district in Bakin-Ladi local government area of Plateau State has narrated how armed Fulani militants intercepted passengers vehicle along the Bakin-Ladi Dorowa road, isolated Christians and slaughtered them. Now, the pastor who spoke in a video recording started on social media platform lamented the series of attacks in a Fan community in the past week, perpetrated by suspected Fulani militants, where over 10 people have been killed while farmlands have been destroyed. While narrating the dastardly act of the militant, the pastor also insinuated that the Fulani are on a renewed jihad war aimed at exterminating Christians in Plateau State and then taking over their fertile lands. Speaking in the video clip, the pastor said, and I quote, "I am a witness to what happened here. I came here early this year, the 1st of January, to be precise, from LCC Farin Kasa in Mangu local government area to LCC Fan in Bakin-Ladi." Now, according to him, he says, and I quote, "I came on transfer to continue my pastoral work. What I met here was that the Fulanis have been buying Christians in the local communities, and we have been praying to God for a peaceful coexistence. God indeed answered our prayers, and then we have been living in peace for some months, but after a few months the Fulani people started buying again. They first entered some neighboring communities and they started killing the people and destroying their farmlands completely. This act was shocking as the attacks were unprovoked. No one looked for their trouble before they carried out the act. While we were still praying for peace on Sunday, October 5th, we were holding a church executive meeting with my elders, and then about 6 p.m. we decided to end the meeting so that we all could go home, as there was still tension in the community. Now, before that time, we were hearing rumors that Fulani people were saying that some people had buyed their cattle. Some Fulani people and then soldiers were also coming into the community to see what was happening. So we decided to
close early so that everyone can go home, because you see the Fulani do not spare anyone when they attack, and then they do not forget anything done to them. So we told everyone to go home, not knowing that the Fulani militants had set up an ambush in a maize farm. One of our officials by the name Godfrey David was on his way home when the Fulani attacked and then opened fire on him. He was riddled with a bullet and then left his body by the roadside. While we were still coming to terms with the killing of David, the following day, the Fulani people attacked some people at the same spot and killed another promising young man in Lawu. He was ambushed at about 6:30 p.m. He was about to enter his compound when they attacked and then opened fire on him. Between that first attack on Sunday and today, they have killed over 8 people. If we add the people they killed along the Dorowa Babuje Road, I will say they are more than 10. We don't know what their aim was. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe ń gbọ́, àwọn kan máa ní pé ẹ ṣe bí ìpínlẹ̀ Plateau ló ti ṣẹlẹ̀, kò dé àdúgbò táwa, àwọn ni wọ́n ń para wọn. Irọ́ ni o. Irọ́ ńlá ni eléyìí. Kò sí kankan tó jẹ́ pé wọ́n ń para wọn o. Ṣé rí bí àwọn ará bíi ṣe fẹ́ wọ ìpínlẹ̀ Kwara, bọ́n ti ṣe wọ ìpínlẹ̀ Kwara, ẹ mọ̀ pé ìpínlẹ̀ Kwara báyìí kò jìn sí ilẹ̀ Yorùbá fúlì. Dó àwọn kan máa ní pé ẹ ṣe bí àwọn ọmọ ìpínlẹ̀ Kwara pé wọ́n ń ṣe Yorùbá lọ títí. Àwọn ọmọ Yorùbá ni wọ́n pa ń bẹ̀ yẹn o ní ìpínlẹ̀ Kwara. Now ìpínlẹ̀ Kwara tá à ń sọ̀rọ̀ yìí kò fi bẹ́ẹ̀ jìn sí Òṣogbo, kò jìn sí Èkìtì, kò dẹ̀ jìn sí Ìbàdàn, kò jìn sí ìlú Ìbàdàn. Lọ́wọ́ yìí àwọn ará bíi bọ́n ṣe máa ń ṣe náà, bọ́n ṣe máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ rèé, kẹ́ tó mọ̀ ọ́ tó ń ṣẹlẹ̀, wọ́n máa pa àwọn èèyàn lọ lọ́tún lọ́sì. Ìdí rẹ̀ tá a fi ń pariwo wípé because I don't understand tó jẹ́ pé nílùú tó lọ́ba tó ní ìjòyè, àbẹ́ẹ̀rí bí ìlú yìí ó mà ní pírẹsidẹ́ǹtì tó ń rúlu ìlú yìí, àbí ṣé Plateau State under Nàìjíríà ni? Tí wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn nípakúpa báyìí tí kò dẹ̀ sẹ́ni bọ́dì tó fẹ́ gbèjà wọn. Ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Ṣó yẹ kó máa lọ báyìí? Àwọn èèyàn tí wọ́n ń pa yìí wọ́n lẹ́jẹ̀ lọ́rùn o, àbí èwo ni Christian, èwo ni Muslim, èwo ni àbí kò wá yé wa mọ́ báyìí. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni pásítọ̀ yìí ti ṣe sọ̀rọ̀, ẹ máa ti mọ̀ wípé àwọn Fúlàní àwọn ni wọ́n ti jọba sí ìlú yẹn. Láìpẹ́ yìí ni ìyàwó ààrẹ orílẹ̀-èdè tó lọ fún gọ́vnọ̀ wọn ní $1 billion tó fi support wọn. $1 billion yẹn ṣé wọ́n lè yọ nínú owó yẹn kán fi security sílùú yẹn, àbí? Mrs. Olúrẹ̀mí Tinubu ó ṣẹ̀ṣẹ̀ fún máa yẹn ní $1 billion, kò tí pọ̀dún kan báyìí o, just to enhance security in the land. Kán lò fún ètò ààbò ni wọ́n fi fowó yẹn lẹ̀. At the end of the day wọ́n máa yẹn ń pa àwọn èèyàn sí. Ẹ mọ̀ kan tó ń jẹ́ $1 billion ṣá, ká má ti sọ iye owó tí ó ń wọlé fún ìjọba on their own o. This is one person tó kàn pé òkè o, ẹ gba $1 billion mo fi support yín, yet ẹ lè ní pé kẹ́ sanwó fún àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó máa bójú tó lù. Bí gbogbo ẹ ṣe ń lọ rèé ní ó ti di pé kí olúkálùkù àkàmọ́ máa sọ pé ẹ kò kàn wá mọ́. Ayé àtijọ́ ló máa ní kò kàn wá because ó ti ń kan everybody báyìí. Tí irú kan báyìí bá lè ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara, níbo ni kò wá lè dé báyìí? Níbo ni kò ní dé báyìí? Ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò, ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wa. Ẹ jẹ́ ká pariwo wọn síta. Eléyìí tí ń pọ̀ jù.
mo ní kí lọ wo àwọn àtẹ̀jíṣẹ́ táwọn èèyàn fi ránṣẹ́ ká tẹ máa gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ ó mà ṣe o. Where are the fools who said no Christians genocide? God punish any and then everybody who pretend no Christian genocide except no be very Islam I know in mostly northern Nigeria. Stop complaining to any form of a government. Do what is needful to be done. Save your people and then do the needful. Okay, nǹkan tẹ́ni intra ti sọ rèé o olúkálùkù yẹn ní láti ìgbára yín àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n ń pa bí ẹran yìí o àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n ń pa bí ẹran yìí o. Let the whole world hear how Christians are being pied in Nigeria and then it is always swept under the carpet by the government. àdó ti dójú ẹ̀ báyìí everybody gbọ́dọ̀ jáde tán bẹ́ẹ̀ ni everybody gbọ́dọ̀ pariwo wọn síta. We cannot continue like this. No. Má ní pé ẹ kò tí kàn mí ẹ kò kàn wá àwọn lọ́mọ mistake ńlá ni o. Àwọn eléyìí àwọn ọmọ Haúsá làwọn lè kò kàn wá jàre àwọn ọmọ Yíbò làwọn lè kò kàn wá jàre àwọn ọmọ Yorùbá lè kò kàn wá jàre ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. Bí gbogbo ẹ ṣe ń lọ yìí ọ̀ǹtì tí gbogbo ata bá fi ìmọ̀ ṣọ̀kan ní gbogbo orílẹ̀-èdè wípé láyé no to these people àwọn ọmọ ìlú pọ̀ jù wọ́n lọ now and exactly what it is a pọ̀ ju àwọn agbésùnmọ̀mí lọ kò sí bí wọ́n ṣe lè lágbára tó tí gbogbo ọmọ ìlú bá cooperate wọn bí wọn kú tí everybody ní ìwọ gbégi eléyìí gbégi ẹ wọnú igbó lọ anybody kí lẹ̀ ń sọ yìí wọ́n máa sá dànù ni àfi kí Elédùmarè máa ṣọ́ wa. Oòduà nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lórí eléyìí a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣo àtẹ́lẹsẹ̀ abẹnàwò ẹni tó bá lámábọ̀ láàní débá kí Elédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.